Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Mọ̀dínát Bọ́láńlé aya Adéyínká, ẹni tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Ohun tí mo ní fún wa lọ́jọ́ ti òní, òun ni à ń pè ní jíjẹ́ kí àwọn ọmọ wa kó gbọ́ èdè abínibí wa. Kí ni èdè abínibí? Èdè abínibí ni èdè tí àwọn ìran bàbá wa tí wọ́n ti fi lé wa lẹ́nu tí à ń sọ, tí ó sì jẹ́ ojúgbajà, tí ó sì jẹ́ ojúlùmọ̀. Ṣùgbọ́n ohun tí ó yà mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wípé àwọn Yorùbá kan àti àwọn ìran kan wọ́n á ní àwọn ò fẹ́ káwọn ọmọ wọn kó gbọ́ èdè abínibí wọn. Wọ́n á ní èdè Gẹ̀ẹ́sì tó jẹ́ èdè àtọ̀húnrìnwá, òun làwọn fẹ́ kí àwọn ọmọ wọn kó máa sọ. Ẹ gbà mí, ṣé aláàgbóyìnbó ni àbá aláàgbédè mi? Ohun tèmi ń sọ fún wa ni wípé ó di dandan ká jẹ́ kí àwọn ọmọ wa kán gbọ́ èdè abínibí wa. Ọmọ tó bá gbọ́ èdè abínibí rẹ̀, irú ọmọ bẹ́ẹ̀ kò ní ṣìwàwù, irú ọmọ bẹ́ẹ̀ kò lè sọnù. Nítorí bó bá bára rẹ̀ ní àwùjọ ibì kan tí wọ́n ti ń sọ èdè tó ń sọ oríṣiríṣi èdè, tí ó bá bá ara rẹ̀ níbi tí wọ́n ti ń sọ èdè Yorùbá tó fẹ́ fi ṣe arúmọjẹ fún, kíá ló máa ti gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ, tí á sì ti pa ara rẹ̀ mọ́ kó tó di wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú láìṣẹ̀. Obìnrin kan tiẹ̀ wà tó jẹ́ pé òun àti ọkọ rẹ̀ àti ẹbí rẹ̀ wọ́n lọ sí wọ́n fẹ́ lọ ìrìn àjò lọ sí òkè òkun. Ibi tí wọ́n ti dé ọ̀dọ̀ àwọn elétò ìrìn àjò, wọ́n kọ́kọ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó. Wọ́n ní ṣé ọkọ rẹ̀ ni? Ó ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ṣé o mọ iye tí ọkọ rẹ̀ ń gbà gẹ́gẹ́ bí owó oṣù? Ìyàwó ní bẹ́ẹ̀ ni, òun mọ iye tọkọ òun gbà, ọkọ òun ò kì í fi nǹkan kan bò lójú òun. Wọ́n bá ní kí ìyàwó kó sọ dédé owó tí ó rò yìí pé ọkọ rẹ̀ ń gbà. Ìyàwó bá sọ fún un. Ṣùgbọ́n lọ́jọ́ yẹn o, ìyàwó ò mọ̀ ọ́n, ó kàn fi èrò ọkàn rẹ̀ fi sọ báyìí pé iye báyìí ni ọkọ òun gbà. Ṣùgbọ́n Ọlọ́run ló ní pé kí ó mú ọmọ kékeré dání, ọmọ rẹ̀ kékeré. Ṣùgbọ́n tó sì jẹ́ pé ọmọ rẹ̀ kékeré yìí ó gbọ́ èdè abínibí rẹ̀ dájú. Ni obìnrin yẹn bá dọ́gbọ́n ṣàlàyé fún ọmọ rẹ̀, bá sọ fún un pé wò, sáré lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kó lọ sọ fún un pé tí wọ́n bá ti béèrè pé èló ni iye tí ó ń gbà gẹ́gẹ́ bí owó oṣù, kó sọ pé iye báyìí ni, torí iye báyìí ni mo sọ, kó ọ̀rọ̀ wa má máa tako ara wa. Lọ́gán lọmọ yẹn ti lọ sọ́dọ̀ bàbá rẹ̀ tó sì sọ fún bàbá rẹ̀, bàbá mi, ìyá mi sọ pé kí n sọ fún yín pé àwọn elétò ìrìn àjò wọn yóò béèrè pé èló ni iye tẹ́ ń gbà, ṣùgbọ́n iye tí ìyá mi sọ fún wọn pé ẹ̀ ń gbà ní eléyìí o, kí ó má bàa di pé ọ̀rọ̀ yín máa tàsé o. Bàbá rẹ̀ bá sáré fọwọ́ bò lẹ́nu, ló bá ní kó sáré máa lọ. Ó bá ṣẹ́jú sí pé òun ti gbọ́. Nígbà tó ń bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọkọ sọ dédé iye tí aya sọ yìí pé ó ń gbà. Ẹ wá gbà mí, tó bá yẹ pé irú obìnrin yẹn kò lo ọgbọ́n àyínnìke, kí ọmọ náà kó sì má mọ ọgbọ́n àyínnì padà, kí ọkọ náà kó sì má gbọ́ èdè abínibí rẹ̀ dájú, kí wọ́n sì má fi kọ́ ọmọ wọn. Báwo ni irú ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ yọ wọ́n ní ọ̀fìn àwọn ètò ìrìn àjò? Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a jẹ́ kí àwọn ọmọ wa kó gbọ́ èdè wa dáradára. Ọ̀kan tún ṣẹlẹ̀ ní òkè òkun ní ìgbà tí àwọn ará àdúgbò tí wọ́n jọ máa ń ṣe papọ̀. Wọ́n mọ̀ pé Yorùbá gba àlàáfíà láàyè, a sì jọ máa ń bára wa ṣe. Ọmọbìnrin yìí bá lọ sí ilé àwọn aládùúgbò rẹ̀, wọ́n bá wà níbẹ̀. Àwọn aládùúgbò ó bá bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ yẹn ní èdè Yorùbá. Láwọn yẹn bá ní irọ́ o, àwọn kìí sọ èdè kíní báyìí, ẹ ti mọ̀ pé ìlú òyìnbó la wà, a kìí fèdè kíní báyìí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀, a ṣe gbàṣẹ́wọ̀. Ọmọbìnrin ṣáà gbìyànjú, ó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ díẹ̀. Ó kọ́ wọn ní àwọn orúkọ oríṣiríṣi àti ìtumọ̀ wọn ní èdè Gẹ̀ẹ́sì. Ní ọjọ́ yìí, ọjọ́ burúkú èṣù gbomi ni. Ọmọbìnrin yìí bá lọ sí àwọn ìyá àwọn ọmọ tí ọmọbìnrin yìí lọ síbẹ̀. Ó lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ náà, ṣùgbọ́n kí ó tó dé, àwọn ẹlẹ́gìrì fẹ́ wọlé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìyànjú àti ṣílẹ̀kùn. Níbẹ̀ ni ọmọbìnrin tí mo sọ yìí pé ó máa ń kọ́ àwọn ọmọ ní èdè Yorùbá ni ó ti gbọ́. Ló bá sáré sọ fún àwọn ọmọ yẹn pé Exi, orúkọ ọmọ yẹn tí wọ́n ń pè nílùú òyìnbó, ń pè kó jẹ́ pé gbogbo orúkọ abínibí wọ́n ti sọ́nù tó bá ti dé ìlú òyìnbó. Ló bá sọ fún Exi, wọ́n mà ti olè sáré lọ mú fóònù pé nọ́mbà bóyá 999 náà máa ń pè nílùú wọn ni àbí kíní kan kíní. Ó ṣáà pé nọ́mbà yẹn fún ọmọ yẹn pé kó sáré lọ pè. Ó ní àǹtí olè kí ni olè? Mo rántí pé àǹtí máa sọ yìí pé olè ni thief. Olè
ọmọ yẹn ṣàṣe sáré lọ pé àwọn ọlọ́pàá nìyẹn kí àwọn olè tó rí ọ̀nà wọlé. Bí àwọn ọlọ́pàá ṣe dé nìyẹn, mo ṣe sáré mú àwọn olè nìyẹn. Ǹjẹ́ tó bá jẹ́ pé irú ọmọbìnrin yẹn kò máa kọ́ àwọn ọmọ yìí ní èdè Yorùbá díẹ̀díẹ̀ nígbà náà, báwo ni irú ọmọ tí wọ́n ní pé kó sáré lọ pé àwọn ọlọ́pàá, báwo ni irú ọmọ bẹ́ẹ̀ yóò ṣe mọ̀ yìí pé olè òun ń jẹ́ thief ni olè. Èdè Yorùbá kò ní ká má gbọ́ èdè Gẹ̀ẹ́sì o. Ó máa ń ràn wá lọ́wọ́ láti tún ṣe àfikún èdè mìíràn tí a bá fẹ́ gbọ́. Torí bí a bá ṣe gbọ́ sí, bó bá ṣe yé wa sí nínú èdè abínibí wa, òun la ṣe máa túmọ̀ rẹ̀ nínú èdè mìíràn tàbí èdè Gẹ̀ẹ́sì tí a bá ti bá ara wa. Ó tán lẹ́nu, ó kùn síkùn, àbọ̀rọ̀ ni o. Ẹ jẹ́ káwọn ọmọ wa kó gbọ́ èdè abínibí wa dáradára. Bí a bá tún ní ọ̀rọ̀ kan tàbí ìbéèrè mìíràn tí ẹ fẹ́ bi mí, ẹ lè kàn sórí YouTube channel mi lórí Adéyínká Mọ̀dínát Bọ́láńlé tàbí kí ẹ pè sórí aago mi. Lọ́gán ni a ó dá yín lóhùn. Ire o, ẹ ṣé púpọ̀.